Mo bẹ̀rẹ̀ lórúkọ Ọlọ́run ọba àjọkẹ́ ayé àṣàkẹ́ ọ̀run. Assalamu alaikum jọmọ́ ìyálé Muslimina wàlé Muslimat. Mo kí ẹ̀yin ọmọ ìyá mi lọ́kùnrin lóbìnrin níkẹ̀tì ọlá àti ọ̀là ní ọ̀nà ti Islam. Mo ní kí n kí yín pé ẹ kú àfojúbà Ramadan ni o. Ẹ má sì bínú pé ó tójọ́ mẹ́ta. Ọlọ́run má pohùn má gogo wa lẹ́nu. Àmín. Èmi Kàfáyà Abdulmalik bíntì Díkírùláyì Balógun Ọláìwọlá iná Ọlọ́run tàn Just for Islam. Ni mo tún kí yín kú àmójúbà Ramadan 2015. Ọlọ́run jẹ́ kí ẹ̀mí wa rẹ́yìn oṣù náà, kẹ́mi wá ṣìkẹ̀. Kọ́lọ́run dẹ̀ tún jẹ́ kí a ṣe ọ̀pọ̀lọpọ̀ Ramadan láyé inshallah. Ọlọ́run má pa ohùn má gogo wa lẹ́nu. Àmín. Tọ́mọ sọ̀rọ̀sọ̀rọ̀ ò bá lóhùn kò sí nǹkan tó lè ṣe o. Ọlọ́run má fàárẹ̀ ṣe wá o. Àmín. Jẹ́ kí ẹ̀mí wa kó ṣíkà oṣù tí a fẹ́ mú ní ọ̀la yìí, oṣù Ramadan. Ọlọ́run kó jẹ́ ká rẹ́yìn oṣù náà. Àmín. Kó sì jẹ́ kí ẹ̀mí wa kó ṣe òpó ẹ̀. Àmín. Mo ní kí n rán yín létí àwọn nǹkan kan ni nítorí pé ọ̀pọ̀lọpọ̀ wa mọ̀ tẹ́lẹ̀, gbọ́ rí. Ẹlòmíì á máa sọ wípé látọdún tóun ti dáyé òun ò gbọ́rú eléyìí ń bolẹ̀ ti ṣẹ̀tún mu wá. Kò sí nǹkan kan tó jẹ́ tuntun o nínú Al-Qur'an o. Àmọ́ àwọn àáfàá wa nígbà tí wọn ò bá fi yé wa dáadáa àbí ńgbà tó ń sọ táwa gangan ò fetí sí, báwo la ṣe fẹ́ mọ ohun tó jẹ́ òkodoro? Ẹ máa bá mi ká lọ nínú dáwà ní ṣókí, small bite dáwà tí mo máa bẹ̀rẹ̀ sí mú wá fún yín láti alẹ́ èní yìí inshallah pẹ̀lú ògo Ọlọ́run. A tún gbìyànjú láti má sọ òyìnbó rárá nínú dáwà wa yìí nítorí àǹfààní àwọn ọmọ ìyá mi nílẹ̀ Yorùbá. Nítorí pé gbogbo wa náà kọ́ lóyìnbó yìí yé dáadáa tó bẹ́ẹ̀, àti wípé òyìnbó ti sún síwájú. Ìgbà mìíràn tó máa ń sọ pé ṣòkòtò ni wọ́n ń wí. Pàápàá jùlọ àwa obìnrin, àwa tí a kì í láǹfààní àti jókòó gbọ́ lecture, àwa tó jẹ́ pé patí nìkan ni a ní àǹfààní àti sùn sí patí, ṣùgbọ́n tó bá ti di àsìkò lecture kankan yẹn á bẹ̀rẹ̀ sí ta wá nídìí ni. Ọlọ́run ṣàánú wa, ó ṣàforíjì fún wa, ó jẹ́ ká rí ìdí jókòó, fún wa ní etí láti gbọ́ ọ̀rọ̀ ẹ, fún wa ní àyà láti gba ọ̀rọ̀ ẹ. Nǹkan tí mo wá fẹ́ bá wa sọ nípa Ramadan yìí ni pé àníyàn ṣe pàtàkì, ó ṣe kókó. Tí a bá ti kí aṣámú tán, ká dà níyàn ti ọjọ́ kejì pé ìwọ Ọlọ́run, mo fẹ́ gba ààwẹ̀ Ramadan yìí o, kó sì gbà ní ìbádà fún mi. Ìyẹn ní ti èdè Yorùbá. Àmọ́ tí ẹ bá wá fẹ́ dà níyàn ẹ̀ ní ti èdè Lárúbáwá, tá bá ní ká dà níyàn ẹ̀ ní èdè Lárúbáwá, báyìí ni nǹkan tí a máa sọ. Tá bá ní ká dà níyàn ẹ̀ ní èdè Lárúbáwá, a máa wá sọ wípé Wabisaumi gadinna waitu min shari Ramadan. Wabisaumi gadinna waitu min shari Ramadan. Wabisaumi gadinna waitu min shari Ramadan. Ìyẹn ni wípé mo ṣetán láti gba ààwẹ̀ tòní nínú oṣù Ramadan. Ìgbìyànjú mi ni láti gba ààwẹ̀ tòní nínú oṣù Ramadan. Tí a bá dẹ̀ tún fẹ́ túnu náà ní alẹ́, a kọ́kọ́ mu omi. Tí a bá ní date èyí tó jẹ́ jùbínù àbí èso mẹ́kà bá ṣe máa ń pè ní ilé, a wá sọ wípé òrùngbẹ ti tán, iṣan ara ti padà sí ipò ara wọn. Dájúdájú ni ìrètí mi ní ọ̀dọ̀ rẹ pẹ̀lú ògo rẹ. Ní èdè Lárúbáwá, a máa jẹ́ Kahabadamahu Waptalatili Uruku Watabatale Hajru. Inshallah. Sahabadamahu Waptalatili Uruku Watabatali Ajru. Inshallah. Sahabadamahu Waptalatili Uruku
watabatale hajru inshallah. tahabadamahu wabtalatele huruku watabatale hajru inshallah tahabadamahu wabtalatele huruku watabatale hajru inshallah. Èyí ni wípé òrùngbẹ ti tán, iṣan ara ti padà sí ipò ara wọn, iṣan ara ti gbé fúkẹ́. Dájúdájú ni ìrètí mi ní ọ̀dọ̀ Ọlọ́run ọba Yàláù. Ní èdè tí ó bá wùyàn lèèyàn lè fi sọ, kì í ṣe pé dandan kéèyàn kọ gbogbo lárúbáwá yìí, àmọ́ ẹni tó bá lè kọ, èrè ń bẹ fún oníkálukú fún ìgbìyànjú wa. Gbogbo wa Ọlọ́run jẹ́ ká jèrè o, Ọlọ́run kó ṣàánú wa o, kó pín wa lérè jẹ o. Gbogbo ìgbìyànjú wa Ọlọ́run má jẹ́ kó já sásán. Mo tún wá ní kí n rán yín létí ni, wákàtí kan wà fún ẹni tó ń gba ààwẹ̀ kí àkókò Magrib tó dé, tó jẹ́ gbogbo àdúrà tá a bá ṣe nígbà náà ló máa ń gbà. Ẹ jọ̀ọ́ ẹ̀yin ọmọ ìyá mi, ẹ má jẹ́ kí wákàtí yìí bá yín níbi tẹ́ ẹ ti ń dáná. A mọ̀ pé ńgbà tí gbogbo wa bá ti gbà àwẹ̀, tásìkò Magrib bá ti dé, ebi máa ti bẹ̀rẹ̀ sí í pa wá, ojú á ti máa lé kóíkóí. Inú kíṣìnì ni gbogbo wa la máa ń wà. Kò yọ èmi tí mò ń sọ̀rọ̀ yìí náà sílẹ̀ o. Àmọ́ Ramadan eléyìí tó fẹ́ bẹ̀rẹ̀ lọ́la yìí, bó bá ti lè jẹ́ wípé 30 ìṣẹ́jú tó kù ní kí a tó ṣínu yẹn, ẹ jọ̀ọ́ ọmọ ìyá mi, ẹ má ṣe nǹkan kan, ẹ bọ́ sórí awọ, ẹ bọ́ lọ́hùn pàdé. Kẹ́ wá worú Ọlọ́run ọba Yàláù, ọba táwa ń sìn, kẹ́ wo àrà tó fẹ́ dá. Láti ọ̀la o, ẹ jẹ́ ká rántí o, wákàtí kan tàbí 30 ìṣẹ́jú tó bá kù kí wọ́n tó ṣínu, kí a tó ṣínu, ẹ jẹ́ kó bá wa lórí awọ. Gbogbo oúnjẹ tá a bá fẹ́ ṣe ni fún ọkọ ni fún ọmọ ni fún ara wa ni, ẹ jẹ́ ká ti ṣe sílẹ̀ kí wákàtí yìí tó tó. Ẹni tí ò bá lè ṣe sílẹ̀ kó fi sídẹ̀yìn wákàtí yìí. Tí èèyàn bá ti mu omi, tó bá ti jẹ dùbínù àbí èso mẹ́kà, ìyẹn ni pé ó ti ṣínu nìyẹn. Ó lè lọ kí Magrib kó tún wá padà wálé, kó ṣẹ̀ṣẹ̀ wá ṣe nǹkan tó fẹ́ jẹ. Ṣé tún wá rí àwa kan, àkókò ààwẹ̀ yìí, àkókò patí la sọ́ọ̀dì, àkókò oúnjẹ gidi ni. Àkókò ìjẹmùlá. Tí a bá wá jókòó, tá a bá wá ṣínu, bá a ti ń jẹ̀rẹsì la máa jàmàlà, la máa jẹ̀kọ, la máa jẹ gbékéré, gbogbo ohun tó ń lọ pátá la máa jẹ. Bó ní fọkànrẹ́ gbé kọjá àtúnjẹ nítorí àgbàwẹ̀ látàárọ̀. Àwẹ̀ wo la wá gbà o? Ṣé bí àwọn kan tẹ́lẹ̀tẹ́lẹ̀ rí, ńgbà tí wọn bá gbà àwẹ̀, 101 ni wọ́n máa ń jẹ. Ìyẹn ni wípé wọ́n jẹ̀kan láàárọ̀, wọn ò jẹ̀kan lọ́sàn-án, wọ́n jẹ̀kan lálẹ́. A rẹ̀ ráwọn tó jẹ́ 010 ni wọ́n ń jẹ, wọn ò jẹ láàárọ̀, ọ̀sán ni wọ́n máa jẹ, wọn ò ní jẹ lálẹ́. Ọlọ́run kó ṣàforíjì fún gbogbo wa. Àmọ́ ẹ̀yin, ẹ ti gbàgbé pé ẹ ti jẹ sàárì náà. Ẹ tún wá mú gbogbo oúnjẹ tó yẹ ká ẹ jẹ lọ́sàn-án, lálẹ́, àtàárọ̀, ẹ tún wá pa gbogbo ẹ̀ pọ̀ sí ìṣínu. Ìyẹn wá di 1005. A ti pa gbogbo ẹ̀ pọ̀. Oúnjẹ ń lọ bí oríṣi 5 nítorí àgbàwẹ̀. Ọlọ́run kó ṣàánú wa o. Wọn ò rán wa bẹ́ẹ̀ yẹn o. Oúnjẹ tí aláwẹ̀ ń jẹ náà díẹ̀díẹ̀ ni. Torí kí ni pàtàkì àwẹ̀ yìí? Bí wọ́n ti ṣe kọ́ fún àwọn tó ń bẹ níwájú wa, náà kọ́ fún àwa náà, bẹ́ẹ̀ ni wọ́n sì kọ́ fún àwọn tó ń bọ̀ ní ẹ̀yìn wa. Ó sì wà nínú Islam pé Mùsùlùmí ò kí ń jẹ àjẹjù, kí ń jẹ àjẹranjú oúnjẹ. Nítorí náà ẹ̀yin ọmọ ìyá mi, ó dọwọ́ gbogbo wa o, ó dọwọ́ Ọlọ́run. Wàyí o, gbogbo àṣàkáṣà, nǹkan burúkú táwa náà mọ̀ pé nǹkan burúkú jáì, òun ni eléyìí. Táwa bọ́ sílẹ̀ nígbà Ramadan ni, ẹ jọ̀wọ́ ẹ má tún jẹ́ ká tún lọ mu lẹ́yìn Ramadan o. Wọ́n ti dè ṣùmọ́lẹ̀ báyìí o. Gbogbo nǹkan táwa wá ṣe nísìnyí, àwa fúnra wa la ṣe o, kò ń ṣe èṣù o. Nítorí gbogbo nǹkan tó bá ṣẹlẹ̀ la máa ń purọ́ méṣù. Èṣù ò ní yá wa lò. Ó wá dọwọ́ wa o, ó dọwọ́ Ọlọ́run. Mi ì ní fẹ́ tún àwọn nǹkan tí mo ti sọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ rí lórí àwọn Ramadan tèṣí tuntun sọ bọ̀. Àmọ́ ohun tó bá yẹ ká fi tóra wa létí, àtún fi tóra wa ní etí. Mi ì dẹ̀ fẹ́ sọ̀rọ̀ lọ rẹpẹtẹ nítorí pé small bite dáwà ní ṣókí, òun la pè dáwà wa ti Ramadan yìí. Ó dẹ̀ di dandan kí a rí nǹkan mú lọlé ní ojúmọ́ ká lè jẹ àǹfààní
dá wà náà. Kí la wá fẹ́ fún yín lọ sílé lẹ́ni o? Ẹ bá wa ká lọ nínú ìtàn Ta ló sọ̀kò. Ọ̀rẹ́ wa kan tó ń ṣiṣẹ́ nísàlẹ̀, èèyàn kan wá wà lókè, ó tó bí òkè kẹfà, ó wá ń pè lágbájá tàmẹ̀dù, ẹni yóò wá gbọ́ ẹni tó ń pè yìí. Ó bá ní ó dáa o, bó ṣe ju 5 naira sílẹ̀ nìyẹn. 5 naira rí ẹni tó ti ń pè látàárọ̀ tí ò ṣe Ọlọ́run ó ṣe o, èmi lórí 5 naira yìí, mo dúpẹ́ o. Ó mú 5 naira yẹn, ó bojú wẹ̀yìn, ó wọ̀ tún owó sì kò séyàn kankan ń bẹ, ó mú 5 naira sápò. Ìyẹn tún ju 10 naira ọ̀rẹ́ wá tún mu, ó ju 20 naira ó tún mu, lójú 100 naira ó tún mu. Ló bá ju 1000 nìyẹn bá tún mu. Ó kàn mówó ni, kò tiẹ̀ bojú wẹ̀yìn, kò mọ ibi tówó ti ń wá. Ẹni táwọn ń pè tá ń ju gbogbo owó tí ń mu yìí, báwo la ṣe lè pe ẹnì yìí tó ṣe lè dá wa lóhùn? Bọ́ọ̀rẹ́ wá ṣe mọ́kò ńlá nìyẹn, àfi láì ló bá na òkò mọ́ ní agbárí. Ló bá yẹ ṣe gbójú sókè, ta ló sọ̀kò? Ta ló sọ̀kò? Ẹlòmíì inú wa ní olórí burúkú wo ló sọ̀kò? Ẹ gbọ́ mi náà, ẹni tó sọ owó náà ló sọ̀kò. Kò bá má gé mi ni, kò bá má gé mi ni. Ńgbà tó ti mú owó, ó ṣe jẹ́wọ́ ni nígbà tó mówó. Ó wá di àsìkò òkò, wá ní kò bá má jẹ́wọ́ ni, ẹni tó sọ owó ló sọ̀kò. Sọ̀rọ̀ mi ti yé gbogbo wa báyìí, tí ò bá yé yín. Ìyẹn ni pé Ọlọ́run ọba tó ń ṣe ire òun náà ló ń ṣe bí. Ọlọ́run tó ń sọ owó náà ló ń sọ̀kò. Ṣùgbọ́n táwọn èèyàn bá mówó, ìdùnnú náà fi ń mówó, tó kò bá dé wọn a máa kígbe kiri, kò bá má já wọn. Ta ló sọ fún gbà tí wọ́n mówó? Ta ló sọ fún tó wá dàsìkò òkò tó wá ń kígbe kiri? Ọlọ́run má ṣe tiwa báyìí o. Àmọ́ kí ni ìdí tí Ọlọ́run fi ń sọ òkò yìí? Ọlọ́run ń pe ẹnì yìí pé súnmọ́ mi, súnmọ́ mi, súnmọ́ mi. Ó fi nǹkan kékeré tán, ó fi nǹkan ńlá tán. Bẹ́ẹ̀ lẹni yìí ò súnmọ́ nítorí pé n tó ń ṣe ní ilé ayé dúníyà yìí ó dùn mọ́. Tí Ọlọ́run bá wá gbé mùsíbà rẹ̀ dé níbi òkò, àwa máa sáré kiri. Ọlọ́run ṣàánú wa o, má fòkò burúkú dán wa wò. Wábìláhù tàùfíkì, alihamdulilayi rọ̀bílì alamin.